ṣẹ́ o odò tí balùwẹ̀ ṣe wọ̀wọ̀ kànàkànà já tó ń tò wú orin mi kalẹ̀ láàrin ìjà òfurufú ń jígo kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ má fẹsẹ̀ tẹ̀mí Oluwatanna Ogbomosho alájàkálẹ̀ ọ̀rọ̀ wá wò nígbè kíkí ajá kí ló dé tó ń gbogbo fi rí báyìí ná ìlú òrojú ajálẹ̀ onílé bọ́ tiẹ̀ lẹ́yìn wọ́n gbàgbóró ohun gbogbo wa di pákáleke àgbàrá ń gbójú ọlọ́bùn lọ kò sọ̀rọ̀ dákẹ́ iná ń jó lójú ṣẹ̀gó kò ṣe tutù èyí ga púpọ̀ o ìlú ti pín sí méjì a sì fi ṣe tipa ọ̀pọ̀ àgbà l'Ógbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ ọlọ́pọlọ onímọ̀ igi ìwé ọ̀jọ̀gbọ́n pọ̀ su ọ̀pọ̀ ọba ló ti rí ìrírí òkèèrè ẹ̀mú lòpinrin ohun gbogbo wa fẹ́ dojú dé ọlọ́pọlọ ọdún ò lè sọ̀rọ̀ kí wọ́n má pa ní ilẹ̀ yìí ń bá ká bẹ́ẹ̀ lẹ́sìn fi kúrú ẹnu ohun gbogbo tó dojúrú ó wá fẹ́ kí iṣẹ́ tí kò wá ṣe kó polúkúrúbuṣu ẹ̀yin ọ̀wá mọ̀ wípé ọ̀pọ̀ ọlọ́pọlọ l'Ógbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ olówó onímọ̀ ẹgẹgẹrẹ mi tí ayé lẹ̀ ń gbé ọjọ́ tí kú bá ka yín mọ́ bẹ́ẹ̀ dọ́run igi elémọ̀lẹ́rù Ògbómọ̀ṣọ́ dọ̀gẹ̀gẹ́ o àwọn onípò lókèèrè dáàrin gbùngbùn ìlú wa wọn ò lè sòtítọ́ èmi ò ní jẹ́ wọ́n rí tèmi mú ńlọ́kùn ọwọ́ ọlọ́pọlọ láàrin ìlú wa ọwọ́ afẹ́ sọ wá di yẹpẹrẹ ẹ̀yin ò sì mọ̀ wípé jẹ́jẹ́ ni mo jókòó mi ọ̀rọ̀ àyànmọ́kọ́ ọ̀dánilójú gbangba ohun tí kò wá kọ lọ́ọ̀yà lọ́tọ̀ ẹ̀yin tẹ́ ẹ wá níjọ̀bọ̀ lápá tẹ́ ẹ lè dásà mo kí ọ ẹ̀yin lè rò wípé oru òmú wa l'Ógbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ ìrọ̀lẹ́ ń pẹ́ léwé ẹ̀yin gun mọ́tò nígboro dáńfó nírú wa ń lé kiri pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tọkọ ayọ́kẹ́lẹ́ yé bá ta tọ́ba mẹ̀kúnnù lára ọjọ́ tọ́ba yíwọ́ tágùtàn bá sùkàn gírí ẹranko lé yóò ru ìjà sókè àwọn ọba wa dá dúró kànràn tá a fi wá ìfẹ́ ìpìlẹ̀ orin ìyapa tí ò légbè ńlájọ́ ń kọ kí ló dé tọmọ kìnìún olólà yóò fi sakápò ẹkùn láàrin dùréré kó wọ́ ọmọ ẹranko lọ́dẹ kíní pẹran tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ èmi ní ti Pọ́ọ̀lù àwọn kan làpólò kò lè gbé ìrànwọ́ dìde fún wa ohun gbogbo tí kò wá yín ń kọ lórí ayélujára tó gẹ́ ìfẹ́ ni ẹ pè sáàrin ìdílé orí adé tó ń gbogbo bá dojú dé ọmọ òun àrọ́mọdọ́mọ yín bọ̀ wá ka ìwé ìtàn lágbájá lọ́kọ́kọ́ dé Ògbómọ̀ṣọ́ tẹ̀mẹ̀dù lọ́gbẹ̀yìn dé ayé wa nínú gbáyé gbádùn nílẹ̀ yìí ó ti pọ̀jù bá ń lọ ẹjẹ́ àdìrà wa mú òyìnbó yìí ṣe afárajọ igbó sorí pọ̀ ń dìgbẹ́ orí bá dúró tọrùn yóò di ẹ̀dá ọ̀tọ̀ọ̀tọ̀ àìsàn kan ò lè gbé Ògbómọ̀ṣọ́ dókè kó lé téńté lágbájá ń bú mi lẹ́yìn tẹ̀mẹ̀dù ò fẹ́ràn mi ìjọba wa ni wọ́n ń kóra ọjọ́ tí wọ́n ń ṣoge níbo ni wọ́n bá yàrá já lọ́pọ̀ ọba ń fò lédè ẹbẹ̀wẹ̀ tìfẹ́ káfẹ́fẹ́ dùnú ọ fẹ́ wọ Ògbómọ̀ṣọ́ Olódùmarè ọba mi bẹ gbogbo wa díẹ̀ ló kù ọ̀rọ̀ ti fẹ́ yíwọ́ o tọ́ba wa ń yege níbo lẹ fẹ́ fojú sí gbogbo aládé ọba wa ìgbàlá kà ẹ̀yin lo ìgbà ìníṣọ̀kan lọ́wọ́ ọmọ alágbára tá a bẹ̀ tí ọ̀gbọ́ lọ́jọ́ sí sẹ́yìn ọmọ wípé ń bọ̀ wá gbèrè bàbá rẹ̀ èyí lè púpọ̀ o olórin tó bá kọrin fọ́ba òjé ló ń petu tọ́ba dẹ́nu ké láàrin ìjà padà fún aráwọ̀ jẹ ẹ̀làmọ́kùn wọn gbọ́dọ̀ jẹ́ yẹ ẹ̀gà tọ́ba wọ gbangba ọ̀sásá láàfin sọ̀hún ìyà lewúrẹ́ jẹ lábọ̀ ọjà ni operation fìdímọ̀jọba ìlú tó wà tó gẹ́ ìlú ọ̀rọ̀ ẹ̀yin ọ̀wá mọ̀ wípé ewúrẹ́ oníròyìn olórin onílù ajíwèrè wọn ò ní olódì kankan ìbéèrè dojúkọ ní lọ tútù làárọ̀ dẹ tútù làárọ̀ bàbà ẹ wá mú afẹ́fẹ́ ìdẹ̀rùn bá Ògbómọ̀ṣọ́ àwọn diaspora àwọn òròpá wà níṣọ̀kan ìrọ̀gbága sẹ́yìn ọba wa fẹ́ máa fi wá ṣe jẹun ni bọ́rọ̀ ló bá yọdú dé ẹ̀yin ọba kan là wá wà àwọn òsì lẹ́yìn ọba kan ìfẹ́ tó ní àìṣẹ̀tàn ìní ò gbé wa débùgbé òótọ́ ooru ti mú wa àwọn onísùnmọ̀mí yọ gúbọ́ àwọn arábẹ́bí òyìnbó mọ́ ta la fẹ́ fẹjọ́ sùn lọ́jọ́ ìyànjẹ Ògbómọ̀ṣọ́ wa dorí kodò ó sì pọnmọ tó bí ní gbangba-dáyà ọ̀pọ̀ àwọn tó ga nílẹ̀ yìí ìrònú wọn kúrú orin eégún la ni wọ́n kọ orin orò làwọn ń gbé bí wọ́n bá rójú ọlọ́rọ̀ wọn a sì máa gbọ̀n jìnnìjìnnì ohun tó wá yé mi ni wípé olóòótọ́ kò ní kú sípò kà láíláí Olúwatanna òjò ń ké bó le bọ́rọ̀ bó dí gágá wọn wí tèmi ẹ̀dá kan ò sì lè pé mọ́sòótọ́ mọ́ níbi rọ̀bìrọ̀bì tí ń kànlẹ̀kùn wíwí tá a ní mọ́ wì í ṣe bẹ́ẹ̀ rábẹ́rẹ́ tọ́bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ tó dètè kó wọ́ ọmọ oṣù ọmọdé ní yọgí síra wọn sáàgbọ̀ àbálò àbábọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ló pín wá sí méjì tá a mọ̀ ọ̀pọ̀ kìrìsìtẹ́nì mọ́òótọ́ wọn kúrú àti sọ̀rọ̀ nínú òdodo ìjàgbá méjì ní ti mùsùlùmí sọ́wọ́ ayẹ kápá kan kìrìsìtẹ́nì l'Ógbómọ̀ṣọ́ kí wọ́n máa pọ̀n lẹ́yìn ẹnìkan nítorí wípé wọ́n ní tọba ní í ṣe àwọn tẹ́ ẹ sọ̀rọ̀ pé wọ́n wà lẹ́yìn ọba wa lẹ̀ yìí irọ́ gbágá ohun oúnjẹ nínú òkèlè tó pọ́n ìní ọ̀pọ̀ ń dù ìlú dásí méjì po ọwọ́ adá mi lójú wípé eré ilé ayé jíjẹ lọ́pọ̀ kìrìsìtẹ́nì ń sá ṣe bí ẹ̀kọ́ wa wípé ká fẹ́ràn ọmọnìkejì wa gẹ́gẹ́
gẹ́gẹ́ bí ara wa mo fẹ́ kí n dàbí Jésù a sì gbàgbọ́. ayé wa nílẹ̀ yìí wá doríkodò bí èso ogi. Ògbómọ̀ṣọ́ ti dọ̀gẹ̀gẹ̀. tàwa lọ láyà tí ó sọ̀rọ̀. kírísítẹ́nì nínú gbàgbọ́ mo wí lẹ́jọ́ sí ọ̀pọ̀ láwọn ó bù mí lóbé nítorí wípé wọ́n ní mo fẹnu àtẹ́ pé gbogbo ọba tó jẹ́ kírísítẹ́nì láàrin gbogbo ìlú wa wípé kó wọ́ ọba táwọn rò pé wọ́n jẹ́ mímọ́ ni wọ́n ń fi àbọ̀dé lògbà. ẹ dúró ná tàwa lẹ́fì wà tẹ̀yìn jọ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn nínú bíbélì mímọ́ sọ wá tọ́ kẹ́ ẹ̀ máa ta ilẹ̀ kan fún èèyàn mẹ́fà. ẹ̀yin aládé ìlú wa ọ̀pọ̀ nínú yín kírísítẹ́nì lẹ jẹ́ ṣùgbọ́n ẹ fi ṣe tipa. Oluwatanna ẹ̀jẹ̀ ń wí ẹ̀jẹ̀ ń sọ agídímọ̀ làjàre awo wọn lọ́nà ọ̀fẹ́. ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ balùgbọ́n lórílẹ̀ gbọ́n ọba òjé lòun pétu kábíyèsí ọba nílé Baríọlá elépo mọdẹ ọláyíwọlá ẹyẹ tí pẹ́ ròdòròdò. alẹ̀ òkè elérin òrìṣà tólú onísàpá alápá àtọ̀kín àpà ọ̀rànmíyàn olóko àkànmú ògún alájà àwàmọ́sùn lọ gbádéwọ̀lú àkọ́kọ́ ọlọ́tàmọkùn aláyélúwà ọba ọ̀lú àgbófò bàbá mi aláìpò àmúra aládòkun onítewúre ọlọ́pẹ̀tẹ̀dà. nínú ìdá ọgọ́rùn-ún lágbolé lọ́balọ́ba lẹ́kùn Ògbómọ̀ṣọ́ ìdá méjì péré ní baálẹ̀ tàbí ọba lẹ́sìn mùsùlùmí tó fi dórí àwọn àgbà àjòyè wa gbogbo. Olúwatanna òjò mo wí o àwọn ọba wa ò lẹ́sìn. Fellowship of Obas tẹ́ ẹ gbé kalẹ̀ láàrin gbùngbùn ìlú wa ìrọ̀lẹ́ fi ń kọ́ wa tọ́ba jẹ́ pé lẹ́sìn ní ti gbàgbọ́ ọ̀dọ̀ ọba kan ní mọ́ wà ibi ọba kan wà gan ọ̀mẹ́rí ó tó gẹ́ láàrin agboolé lọ́balọ́ba igun méjì ní í jà láàrin múmìnì igun kan ṣoṣo lẹ́yìn wà. ẹ̀yin tẹ́ wà nígun mìíràn kíjokíjo lẹ̀ ń sá ẹ̀rù ń bà yín ẹ̀ lè yọjú sí gbangba nítorí bọ́yá ń ó dìde lábẹ́ ẹ̀gùn kan ẹ̀ lè sòótọ́ ọ̀rọ̀. ẹ̀yin ọ̀mọ̀pẹ́ ni ọba ti dọba òótọ́ ọ̀rọ̀ nínú òdodo ìgbàgbọ́ ni ẹ máa lò ẹ máa lò lànà àwọn ẹgbẹ́ tí ń tako Olúwa wa. ẹ̀yin kìrìsìtẹ́nì láàrin gbùngbùn ọba wa ẹ dìde ńlẹ̀ ẹ di òótọ́ òun ò gbàgbọ́ mú. ojoojúmọ́ ni mo ń wí lórí ẹ̀rọ agbágbé wípé èèyàn díẹ̀díẹ̀ ò lè rẹ́rù wá làgbà. idà ìdájọ́ ayé ń bẹ lọ́wọ́ yín ẹ lò ó níwọ̀n nítorí ọjọ́ àgbéǹde. ìdájọ́ Olúwa mi bá dé ọba aládé òní lójú bá ọmọdé ṣe dé sòpá nígboro ẹni abákásẹ́ Olúwa mọ́ lọ́wọ́ ńlọ sóríire gbogbo làǹkẹ́ ọ̀mù lomi ayé máa gbé lọ ojú imú apá abẹ́ etí ọwọ́ ẹsẹ̀ tó fi dé bàràdì ní ọ̀sọ̀ tiẹ̀ lọ́jọ́ dáǹdè. ọba Ṣọ̀ún wì í ọba Olúgbò wì o àrẹ̀sọ̀ ọ̀sọ̀ tiẹ̀ oníkòyí ọgbàdájọ́ kó wọ́ ọba ní ọmọ kà bòròbòrò. àwọn àgbàjẹ́ nínú èwe ohun èmèrè wọn kàkàkà lọ́jọ́ àgbéǹde ẹnu òní gbàròyìn. ẹ̀yin chaplain ní ti kìrìsìtẹ́nì tẹ́ ẹ wà láàfin wa gbogbo iṣẹ́ kílẹ̀ ṣe gan-an àdúrà wo lẹ̀ ń gbà fún gbogbo ọba aládé tẹ́ ẹ wà lọ́dọ̀ wọn tí ò dé sẹ́mọ̀ keje tí gbogbo ìlú ó tòrò. palace chaplain l'Ógbómọ̀ṣọ́ àti gbogbo agbègbè tó yí ká tẹ́ ẹ dórí ìgbìmọ̀ àfàdúrà jagun láwọn ààfin wa gbogbo ṣẹ̀ṣẹ̀ mímọ́ lẹ gbé lọ́wọ́ àbí kárìbù jẹ bí eléré olórin akéwì onílù ṣe làjọ ń bá ká kọ́là ọ̀run tẹ́ ẹ ní lẹ fi yàtọ̀ díẹ̀. orí òkè owó pẹ̀tẹ́lẹ̀ tẹ́ ń lọ ṣẹ́gbọ́ dúdú owó kàlánkì nílẹ̀ ń rí ẹ̀yin kan ẹ sọ̀rọ̀ gidi funfun hàn nínú iṣẹ́ mímọ́ láwọn orí òkè tó pọ̀. ẹgbẹ́ra ńlẹ̀ ẹ ṣòdodo bẹ́ẹ̀ sì rí funfun l'Ógbómọ̀ṣọ́ ní mímọ́ tẹ́ ẹ lè sọ jáde ẹ wá fi po chaplain sílẹ̀. bí ìdájọ́ tìrú yín bá dé ẹrù tọ́pọ̀ ni àrọ́mọdọ́mọ ń bọ̀ wá béèrè ìyà. tí mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ hó ẹ́ lásìkò ti kìrìsìtẹ́nì náà ó le jù bá ń lọ Olúwa ló ṣẹ́gun. OPC ohun ọdẹ ìbílẹ̀ tó dìgbàdí ni wọ́n ń lò lásìkò ìjọsìn. àdúrà tí ó gbà àkànkà bàbá wa tí ń bẹ lálẹ́dí ọ̀run ni sẹ́yìn ò mọ̀ wípé bàbá wa tí ń bẹ lọ́run ọ̀dáhùn pé ìṣọ́ òru ìsìn ọ̀sán àdúrà kùtù hàì pàbó ní já sí látòrí òkè tẹ́ kẹpẹ̀tẹ́lẹ̀. sábàbù yẹn gbà mí gbọ́ ọ̀pọ̀ yín ẹ̀ sì lè ní wèrè ni ohun tó yé mi ni mo ń sọ. ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ saragiri fún gbogbo ọba aládé tẹ̀ ń pè pàdé ìsọjí lórí ẹ sòótọ́ ọ̀rọ̀ tí àgbà òṣèlú tọ́padà wádìí àgbà oyè ọ̀mọ̀wé Sàkáríyáù Adégbìtẹ́ Balógun ẹ̀yin Ògbómọ̀ṣọ́ ẹ gbọ́ o èmi rọ His Imperial Majesty Aláyélúwà bàbá mi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba wa jìnnú ọ̀rọ̀ ló débi tó dé yìí èbùrẹ́ awo olùgbẹ́bẹ̀ lọ̀rọ̀ dálé lórí ọmọ jógí oró ẹ fi èsọ̀rọ̀ mi nínú ọjọ́ orí ipò ìwé òṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ òṣèlú nílẹ̀ Yorùbá ká sọ̀rọ̀ kọ́ dásáká ká má bẹ̀rù ẹnìkankan àsìkò tí Sàkáríyáù ó goróyè Balógun kọ́ o ohun tá a dá mọ́ Balógun ni èèyàn díẹ̀díẹ̀ kọ́ sàkátà pàrà ní sẹ́tọ́ kì í wá ṣe wípé torí ipò àgbàtọ́ wà òótọ́ ọ̀rọ̀ lèmi ọ̀ sọ èmi ò sì wá sọ wípé ewì tí mò ń ké kí àgbà oyè kọ́ tapá kaka sápèrè Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Olódùmarè má jẹ́ ń fọwọ́ sí
sì júwe àpèrè bàbá mi ọ̀rọ̀ tó bá rí bí èyí ẹ fura mo wí o kádàrá ní ló gbà tá a bá ní igi èyí pẹ̀lú tọ̀wọ́ ọ̀dà ẹ̀yọ́ níná sẹ́mọ̀ wípé iṣu dàgì ọgọ̀ mo wá bẹ̀yìn o ohun gbogbo táwọn ọ̀jọ̀gbọ́n onígègé àrà tá ń gbé sórí ẹ̀rọ ọ̀gbàlódé tó gẹ́ òmùgọ̀ tàbí amúmimùràwé pọ́nbélé làwọn òkèèrè ọmọ pè wá bloggers ẹ jìnnú mo fọlọ́dúnmarè bẹ̀ gbogbo yín po ẹyẹ gbé ọmọ bà fọ́sùn káyé yẹpẹrẹ agbolé lọ́balọ́ba bá a bá ń sọmọdé lọ́wọ́ ẹja máa rọra ṣe kò sẹ́ni tí ò ní dàgbà ẹyẹ yẹpẹrẹ àwọn àgbà òye ìmọ̀ràn ni ẹ gbà wọ́n ká má bàa joyè àṣẹ burúkú ṣeré ìgbà tí kú dáfídì wáyé ni la gbé ọba sọlọmọnì sípò àgbà òye ọ̀mọ̀wé sàkàríyáwó adégbìtẹ́ balógun ọmọ táíwò tẹ́rẹ́gbẹ̀bí nísàlẹ̀ àfà òǹtọ́ fẹ́ dà lọ dà yìí o lóòótọ́ èèyàn díẹ̀díẹ̀ ò lè rẹ́rù alàgbà àmọ́ pẹ̀lẹ́ là pàmùkúrú pẹ̀lẹ́ ìmọ̀ ipò òye ìrírí àgbà nínú òṣèlú ó yàtọ̀ sí tààfin àárín gbùngbùn ìlú wa ayé pé méjì níbẹ̀ ọ̀tọ̀ làṣẹ ọba ọ̀tọ̀ nítàgbà àjòyè tó fi dórí àwọn ìjọba wa ẹlẹ́kajẹ̀ka Oluwatanna aṣíwájú nínú orin mo ké o ajé ń sọ ìtàn àfin sàn díẹ̀ àwọn àgbà àjòyè méje níṣèlú Ògbómọ̀ṣọ́ lábẹ́ sọ̀hún ké ìtàn ìwé lábẹ́ ìjọ òde àdàmọ́jà lẹ́kùn àpà ládòkun ẹ̀jẹ̀ títí lẹ́nu ẹṣin ọ̀dẹ ní sákó yòró odidẹ ayọ̀wù gbóná ẹlẹ́rẹ̀ òré ni ìjẹ̀sọ̀ onítajà láwìn àìdédé mọ́lẹ́sà lásán ẹkùn oníkùrùkùrù kẹtù ìbàrẹ̀ mọ́ṣẹ́ àrí àgò ìní darí ohun àmúgòkè ààfin nígbà tọkọ ìlú ọba sí nílé ó súnmọ́ ọba pẹ́kípẹ́kí ju àgbà níjòyè lọ ohun gbogbo táàrí àgò bá rí ní sọ̀hún gbà àmọ́ o jagunjagun ìní mójútó èrè ọjà lù tọ́jú òṣòwò lù bẹ́ẹ̀ ọdẹ nìran jagun gbogbo àlejò tó bá wọ̀lú jagun ni ó fà wọ́n dọ́dọ̀ sọ̀hún tó wà lápèrè nípa àmúṣagbára àgbẹ̀ l'Ógbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ bara níyì lóye ìní ṣàbẹ̀wò wọn nípasẹ̀ oko iṣẹ́ ọdẹ tẹ́ gbàgbé wípé ogun làwa jà Ògbómọ̀ṣọ́ lágbára Olódùmarè ọba ló fún wa ogun ọ̀jàjà kọjá wa l'Ógbómọ̀ṣọ́ a sì kéré níbi ká fi iṣu dára lábà abẹ́sẹ̀ àgbà òye làárọ̀ níṣẹ́ ẹ̀ta lọ́wọ́ níbẹ̀ ń àtòun tí bá ń ṣẹlẹ̀ lágbègbè abẹ́sẹ̀ ni ó sọ fún sọ̀hún kò sì ní í yàtọ̀ alápò kíní kọrí ogun yóò wà lẹ́yìn sọ̀hún tọ́bádọ́jọ́ kan ìjà tọ́dọ́jọ́ kan pọ́njú alápò òun olúwa rẹ̀ ni ẹyẹlé ó sì lè gbẹ̀yìn àbàṣà lọ́jọ́ tí iná bá ń jà lókè àjà balógun ńlẹ́lẹ́keje àwọn lùs iṣẹ́ méjì ò sí iṣẹ́ ogun níṣẹ́ balógun àyè òsì gbá balógun kó fìdí mọ́lé olórí ogun Ògbómọ̀ṣọ́ lọ́jẹ́ irú wọn kì í bẹ̀rù ẹ tún wá gbọ́ o àsìkò sọ̀hún tẹ̀mí ò ní dárúkọ làwọn obìnrin yarí wípé àwọn fẹ́ wà láàrin gbogbo ìjọba sọ̀hún l'Ógbómọ̀ṣọ́ Olúwatanná òjò n ò ní fẹ́ kọ́ ma wọ́n furugbọ̀n jólù mi ní ojú owó ọmọ olúkan àwọn obìnrin fúnjà wípé láàfin Ògbómọ̀ṣọ́ àwọn fẹ́ láṣíwájú pàtó tí ọmọ gbọ̀rọ̀ àwọn sọ bákùnrin ń bẹ tóbìnrin ò sí ilé ayé ò wúlò la fi mú àrẹ̀mọkúdúró torí lóbìnrin àkọ́kọ́ tí ń bẹ nílẹ̀ yìí jẹ́ ìyálóde pẹ̀rẹ̀bọ̀rí pẹ̀rẹ̀bọ̀fá abẹ̀yàrò gélémọ̀ àti gbáhùn ìyálóde tí ń bá wọn ṣèlú tí wọn wà ní mẹ́jọ ọmọ Ògbómọ̀ṣọ́ ń bímọ ń lọ rèé ẹ farabalẹ̀ gbọ́ mi láfẹ́fẹ́ 1897 tíṣọ̀ ńlá oyè Ògúnwẹ̀mídé àtàndá ọ̀kín gbóróyè bàbá rẹ̀ ológun pọ́nbélé ní Táíwò tẹ́rẹ́gbẹ̀bí bàbá ńlá àgbà oyè tí ń jẹ́ Sàkàríyáwó balógun ìgbà náà pópó ọlá ní jẹ́ ọwọ́ méjì ńlá mú jagun ìlú ó gbóná gírí láyé apánsá àbára ló mú ọmọ kélébé orúmọgé àkọ́kọ́ tẹ́rẹ́gbẹ̀bí òun lásùbú wọ́n di ọ̀pọ̀ ọ̀dàmú ogun tọ́pọ̀ lọ́jà kọ̀sọ́mọ ogun Ògbómọ̀ṣọ́ tí tẹ́rẹ́gbẹ̀bí kọ́ lọ sógun tí ò padà wálé ogun tí Táíwò tẹ́rẹ́gbẹ̀bí bá jà àbọ̀ ogun pátá Ṣọ̀ún láòyè orúmọgẹ́gẹ́ àkọ́kọ́ ní fàbọ̀ fún ohun tá a kà nínú ìwé ìtàn ni wípé àbọ̀dé ogun tẹ́rẹ́gbẹ̀bí òun lásùbú ọ̀ṣọ́ba wa dolówó pẹ̀lú òkìkí tó dùn ní kíkún ẹ lọ yẹ̀wé ìtàn wò balógun ìgbà náà kú wọn ò jọ pẹ́ ọjọ́ kẹrin la fi baba ńlá Adégbìtẹ́ jẹ balógun Ògbómọ̀ṣọ́ mo ti wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ baba ńlá gba oyè Sàká ó padà wá di ṣáájú gbàtíọ̀ jáwọn yòókù jòyè lọ balógun àti Ṣọ̀ún ò sì lè gbàgbé ohun tó dà wọ́n pọ̀ ìwà ṣe dórí ẹ̀yin ọmọ tẹ́lẹ̀ ní fẹ́ràn ara ẹran tí mo wí lọ́jọ́ sí ọba wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kọ́ba ọpẹ́ o kádé ọpẹ́ lórí ọba kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ ọba wa ìpìlẹ̀ ní ẹ wò
kí àgbà oyè balógun kóró ìfẹ́ ọ̀kan ṣoṣo ìjọ́sí kílù òtòrò. mo wí síwájú Oluwatanna wọn dá ẹ̀ ara mi òyìnbó yìí ṣe afárajọ igbó sorípọ̀ ó dìgbẹ́ orí dúró tọrùn ó dẹ̀yìn ọ̀tọ̀ọ̀tọ̀. èmi bẹ̀ kábíyèsí ọmọ Àtàndá Ògúnwẹ̀ndé kọ́mọ́ lo àṣẹ ohun ìdá ọba. bẹ́ẹ̀ mo sì rọ àgbà oyè balógun nírú àkókò bí èyí àṣẹ àwala níjọba ò ṣe é lò. mo tún wá rọ ọmọbìnrin nínú ìránṣọ ọ̀hún tó fi dórí ọmọdé kí balógun wọn fẹ́ wọ ààfin ká dá àgbàlagbà padà ó tó gẹ́ wípé kò sáyè ń bẹ̀ ń kọrí ibi tí wọ́n fi ọ́ wá. mo bẹ̀yìn ẹ̀sùn gbogbo níwọ̀n níwọ̀n. bá méjì kọ́ bí ìjọ̀hún bá parí ìkùnsínú ohun dúkú òrebi kan mo sì bẹ̀ ẹ̀yin ìlú ẹ̀ṣù ọwọ́ ọ̀nà kan ṣoṣo lọ́mọrú láàlàá sí lágbára olúwa inú ó dùn láì jìnnà. àmọ́ o tọ́ba wá jẹ́ wípé ọ̀rọ̀ ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ni ò ní jẹ́ kí ọ̀rọ̀ yìí ó tètè yanjú. ọkọ̀ ìlú l'Ógbómọ̀ṣọ́ ilé mi ọbẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀jẹ̀bù rẹ̀ mo tún wí o ta ni kádàrá dámọ̀ yàtọ̀. tọ́ba jẹ́ ti káṣòdodo ọ̀rọ̀ bá a sọ abẹ̀bẹ̀ sókè nígbàgbà láàrin chief imam àti bàbá wa balógun pẹlẹbẹ ńlá bẹ̀bí ó fi lélẹ̀ láì ṣègbè. Oluwatanna òjò mo wí tèmi ojú owó ọmọ olúkan ẹni ọba fẹ́ gbà kó gbà kìlọ̀. Ògbómọ̀ṣọ́ sí àtún ti gbá tuntun lẹ́yìn ètò mi tó parí oṣù kejìlá tó parí ọdún tuntun 2025 lọ́dún tó kọjá wọ́n wá sọ ìwé kan sílé mi wípé ohun gbogbo tí mo ń wí lórí ọ̀rọ̀ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àwọn ń gbọ́ nínú rẹ́kọ́ọ̀dù ewì tuntun bó ṣe ń lọ series 14 àti wípé kóṣù kínní ó tó parí kí n múra sílẹ̀ fún jìyà ọ̀tọ̀ọ̀tọ̀. mo wá fẹ́ ká ẹ gbọ́ mi Oluwatanna òjò èlíjà lèmi jẹ́ èmi lọ́mọ àdìgún aláyà ló lè gbélé ńlá ọlọ́run gbọ́ èmi ò ṣojo kódà ń ọ̀làjà ńlé ń ò sì ní sọ́jà tàbí ọlọ́pàá àmúrìnrìn àjò. àjọ igun mùsùlùmí tọkọ lẹ́tà ìjàngbọ̀n ń ò bẹ̀rù rárá concern muslim l'Ógbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ńlọ wà lókè ìwé tí wọ́n fún Oluwatanna wọ́n rò pé wọ́n mọ̀ gbọ̀n jìnnìjìnnì. ẹ wá dúró náà tẹ́ ẹ bá wá tẹ́ ẹ pa mí mọ́lé kí n lè fẹ́ lọ rò fọlọ́wọ́n bá pé mo ṣe ẹ̀yin lẹ́ mọ̀ ìmọ̀tú ìmọ̀jọ ìmọ̀ ẹni ní olè dà yìí là. àìmọye fèrèkú èpè lórí mi ẹ tún gbọ́wọ́ ẹ̀ sáfẹ́fẹ́ sọ́wọ́ àtúrù kan gàgàrà lágbọ̀n mi ní ẹjẹ́ sagbẹ́jẹ́mọ́wọ́ orí tèmi ò ní gbàbọ̀dé. ogun ẹni à ń wí lókè odò sẹ́ mo ṣubú lójú pópó Olódùmarè ọba ló kó mi yọ alọ́kọ́ló ń kígbe ká mi mọ́lé kàdá ti bọ́n wọn ọ̀rẹ́ mi gbàtà yàtọ̀ mọ́ sọ́wọ́ á dá kí n tún kojú ogun àfáà. ọwọ́ adá mi lójú gbangba kò lè jẹ́ àfáà tó ní mímọ̀ àwọn eléyìí ò gbọ́dọ̀ jẹ́ mímọ́. ṣé ẹ wá wo Yerùpẹ̀ wípé ẹ paná ògo mi rí ni èmi ò sì pé ẹ má tẹ̀yìn rìn ohun tí kó wá bá mọ̀ ni ó pè. iṣẹ́ bá ń ṣògùngùn bá a ti wáyé àrí láàrí ẹ fi mí lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ ìráyè ṣe tèmi ẹ̀dá tó ro kúrò mí kíá kójú olúwa rẹ̀ ò fọ́dànù ọ̀dà mi lójú o abẹ́rẹ́ ajáde òrójú àti ń sọ ẹ la lẹ́kẹ̀ ọ̀ràn tí a ti tókun bọ̀ bẹ́ẹ̀ fẹ́ jàǹbá mi ìyọnu lẹ kọ̀wé sí olúwa ọba ló ṣe mí ní abẹ́rẹ́ tó mú ti mú tojú ọmọ mi sẹ́rẹ́ kojú ogun ìmọ̀tú ìmọ̀jọ ìmọ̀jọ ìmọ̀tú. àní ẹyẹ tèmi kólégbà ọmọ owó kékara tó ró gbọ̀n ìdàwọ́ agbẹ̀yìn agbẹ̀dẹ òsì bàtà kì í gbórí odò kó tẹ̀rì. ẹ̀yin akọni ìpìlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tẹ́ ẹ wà ní ibùgbé àìrí ẹ má wò mí níran ìbàlọ́wọ́ Ṣọ̀ún àkọ́kọ́ àyèsá ìyá àgbà ni ọlọ́run gbẹ́kún ọlọ́tí ọkà nípìlẹ̀. lákàlẹ̀ dé oṣooru Sókótó tó fi dórí ìpìlẹ̀ bàbá mi tí ń jẹ́ Olúkan Ṣọ̀ún Adéníyì ọ̀pàgbòrún pàgbòjẹ òṣòro agbolẹ́sẹ̀ méjèèjì. èmi ọmọ Látúbọ̀sún onílé ńlá àrẹ́lẹ́ lákàtàgbàmù bàbá mi ọ̀sọ̀nà ọjàdí wọ̀rọ̀kọ̀ àmọ̀rí ògbó ará òde ògbólúkẹ́ bàbá mi àdìgún olódòdó aníbìníran ẹ má sàsùn péye omi ayé ọ̀gbọ́dọ̀ gbé mi lọ. asákòkó kọ́mọ bá kòkó ẹ̀gbẹ́ iṣẹ́ tó lúwa gbélé mi lọ́wọ́ ni mo ń ṣe akọ́ríkọ́dà akọ́dàkọ́lẹ̀ ẹ̀lẹ́ àwọn ìkàláyé ẹjẹ́ ìráyè ṣe tèmi àmọ́ o labalábá tó bá dìgbò lẹ̀gún mọ́nà wọ́n ní ọwọ́sọ àkísà mo wí yìí ọba kì í pọ̀ kọrin àwíṣẹ́ tó lódùmarè ń jẹ́ ẹni bá ń tẹra rẹ̀ lókù. Olúwatanna òjò lèmi jẹ́ aníyàwó mẹ́bí ojú owó ọmọ Olúkan orí mi gbè mí orí ní gbé ní ọrùn kì í gbèyàn orí ọba ní dádé orí àbíamọ fún wọn lọ́mọ orí àgbègbò agbèrè pàdé ẹ̀ ikú òsì ní pẹ̀tà lójú ìwòran èmi ọmọ àmọ̀rí òjò ègbín ohun ìjàgbá tó su yọ́fàyà rẹ̀ kó má gbẹ̀yìn làgbá lédè yìí dún létíjú ẹ̀sìn mìíràn. ẹ̀yin àgbàlagbà olójú tọ́pọ̀ káyé ó ṣeé ṣe kí wọ́n mẹ́jọ mi tọ̀ yín wá ẹ dá kèké dùké láàrin jẹ́ etí odò tí ò gbé ni àfi kó fún nípa ẹ wádìí kẹ́ ẹ tó dájọ́ ẹ má jẹ̀bi ọ̀rọ̀ mi ohun tó wúwo tí mo gbé lọ́wọ́ ìní kan wọ́n lára àmọ́ ìṣípayá mi rèé ní bó ṣe ń lọ
series 2 lọ́dún 2026 Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ dé olú iléeṣẹ́ wa l'Àbújá látọjọ́ 18 oṣù kìíní síwájú. ẹ jẹ́ á máa gbàdúrà fún rògbòdìyàn. àdúrà ní gbà ìmọ̀ ẹ̀dá kọ́ rárá. bólúwa bá fẹ́ a sì yí àsọtẹ́lẹ̀ wòlíì po ìlú ó sì ní dàrú o. àdúrà nífẹ̀yìn tẹ́ ẹ ní mímọ́ òun ìmọ̀ lọ́wọ́ kẹ́ẹ̀fì ṣèpìlẹ̀ tó dùn. Olúwatanná òjò mo wí wọ́n máa fèyí ṣe lọlé wa kò sì sẹ́ni tí ò ní dìgbà tí èmi ò mẹ́ni tí ò ní gbàdájọ́ tẹ́ ẹ dórí áńgẹ́lì lókè. ẹ gbọ́ bí wọ́n ṣe kì mí nílé bàbá mi. ààrẹ lílákàtàgbàmù bàbá mi ọ̀pàgbọ́n pàgbọ́jẹ́ òṣòro àgbo lẹ́sẹ̀ méjèèjì.